ajá sẹ́yìn náà bàbá tó bí ọ yẹmí wùlì màháàsì bàbá tó bí ọ àfáà ni bí yà bá fẹ́ di ọ kò sí ti bàbá rẹ ò lè ná lérí bí yà ọ má di ọ àmọ́ tó bá di òfin Ọlọ́run tó bá kọlu òfin Ọlọ́run ó ju bàbá rẹ ní sọ yìí bàbá tó bí ọ rẹ wò lè gbà ọ lè wájú Ọlọ́run bàbá ti so yìí kì í tán ní ṣe gbogbo àṣẹ rẹ gbogbo ọ̀rọ̀ gbèsè ayé rẹ àti ọ̀rọ̀ ẹ̀sìn rẹ àti ọ̀rọ̀ bó ti lo ayé rẹ ọwọ́ ọkọ rẹ lọ́wọ́ ọkọ rẹ èyí ló lè gbà ọ́ lẹ̀ wájú Ọlọ́run bàbá tó bí òun lè gbà ọ́ lẹ̀ mọ́ ntọ́kọ rẹ bá wí fọ́lọ́run nípa rẹ lolúwa ọ̀gbọ́ níjọ́ tó bèrè bá kú tọkọ rẹ bá dúró bí sàlẹ̀ rẹ tó ní gbogbo ẹ̀yà àfà ìyàwó mi lọ́wọ́ ńlẹ̀ yìí o mo jẹ́rìí rẹ wájú Ọlọ́run pé ń kírun mo jẹ́rìí ẹ̀ pé ń gbàwẹ̀ mo wá jẹ́rìí rẹ kó bìnrin ni fún mi kò sí n tó lè dí omi wọn lọ́wọ́ bámọ́ wà lìjẹ́ náà tọ́rọ òun nìkan ló kù lẹ́ni tí ó lè gbà á lẹ̀ ẹni tí ó wàá gbà ọ́ lẹ̀ gbogbo nǹkan bá ti fẹ́ iná ni ó ṣe fún ọ̀gbọ́ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ kọ́ yẹ kí ìsìlámù onítà ní bí ìyàwó ọkọ bá jẹ́ ahàlùsúnnà torí bí n ṣe ń wú ọkùnrin yìí ahàlùsúnnà ni ó jẹ́ tóun náà ni àmọ́ kọ̀ọ̀kọ̀ wa ó ń súnnà gidi lo kìí ṣe násùnàzù àti súnàsùnà súnà tó gbádùn lélẹ́yìí torí súnà gidi kan ò ní kọ́ àwa tá a jẹ́ súnfí kọ́wọ́lá yìí sára àwọn ma lóde ń sọ wípé àtòun àtàwa alùsúnà gbogbo wa ọ̀nà náà tala alùsúnà pín sí àwọn tó wà lójú ọ̀nà ní Àzàríyà àti Ahmadu wa máa ń bàlí àwọn ní Sàlàbíyà alùsúnà àwa mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní ahàlùsúnà alùsúnà wa ń ṣe wáàsí ń bi ìyàwó alùsúnà alùsúnà sì wípé alùsúnà yìí ò gbọdọ̀ sọ̀rọ̀ wájú o tọ́wádìí gbogbo súnà tí ń ṣe yìí bó ti wà yìí ìyàwó rẹ̀ gbọdọ̀ bá tẹ̀lé ẹ gbọ́ ajá Zainab Súfì bàbá tó bí ọ alùsúnà ni wà má Súfì ni wá àwọn alùsúnà Sàlàbíyà àwọn alùsúnà Sùfíyà ó tẹ̀sùbá làwọn bá ṣe wájú tẹ̀sùbá ọkọ̀ tó wá fẹ́ ọlọ́wọ́ ọ̀fẹ́ tẹ̀sùbá ọ̀ gbọ́dọ̀ sá nítorí wọn tó fi lè fẹ́ ọ̀ gbọ́dọ̀ sá torí kẹjẹ pé ìrún ló ní kọ́ mọ́kì ẹ gbọ́ kẹjẹ pé ìrún ló lóun ọ̀fẹ́ kẹjẹ pé àwẹ̀ ló lóun ọ̀fẹ́ kẹjẹ pé ní ọmọ lọ mọ́sálásí ó sì rí kó tó bẹ́ẹ̀ àmọ́ tẹ̀sùbá ọ̀rẹ́ súnà tó wọn fara mọ́ tẹ̀sùbá ju tẹ̀sùbá alẹ̀ bá a ṣe. tọ́ba ní súnà tó wọn ọgbà kó kúnlẹ̀ òun náà lọ kó o sì lọ́wọ́ gbọ́dọ̀ kúnlẹ̀ fún un ó ní tó bá gbóúnjẹ fún un nàró wáyé ó gbé lọ́wọ́ lọ́wọ́ ni ó ti yé ọ gbọ́dọ̀ yí pé àwọn bàbá tí wọ́n máa kúnlẹ̀ níwọ̀n ìwọ gbọ́dọ̀ kú bàbá rẹ̀ ò sì lè bínú torí wọ́n ti fà wọ́n lé lọ́wọ́. ọ̀gbọ́n àmọ́ súnà rẹ̀ kọ́ á gbọ́dọ̀ kọ́ fún wọn wípé ọ gbọ́dọ̀ kúnlẹ̀ fún bàbá tó bí ìwọ òun ló lóun ọ̀gbá bàbá àti ọgbà etí bàbá tó bí fẹ́ ni kó kúnlẹ̀ fún un etí ìyá tó bí bẹ́ẹ̀ ni kó kúnlẹ̀ fún un tí ọba ṣe fáwọn méjèèjì tó bá dàlù kìyàmá kò tó lé wọn lọ bọ́bá fún àwọn lẹ́tọ̀ọ́ tí wọ́n tí ò fún ọkọ nírú tó fẹ́ ó ti wà láàrin méjì báwọn ọkọ lòun ọ̀fẹ́ ntọ́kọ ọ̀fẹ́ yóò máa bá fẹ́ bàbá ní ntẹ́mi fẹ́nu yóò fún bàbá ń tiẹ̀ ó sáàfù bàbá ó sì sáàfù ọkọ rẹ̀ àwọn méjèèjì ọ̀wá ní tarẹ̀ nìkan kọlu ọlọ́run ètí wọ́n ń pè lóbìnrin nù. àwọn tẹ̀lé bẹ́ẹ̀ náà sílẹ̀ kún náà fẹ́ẹ́ bí máa ń pẹ̀lú kọ́ jẹ̀mí yóò máa sí ni. má wàá jẹ́ kí súnà rẹ má jẹ́ ọkọ má jẹ́ kí súnà ọgbẹ́ ọ débi tó ní sáàfù ìyàwó rẹ bí yàrá ti sáàfù ẹ̀. bàbá máa gbọ́ ọ̀bá ní mu àgbo tìbílẹ̀ ó ní àwọn típù nàbàwí náà tóun náà máa mú sẹ́dìde. bàbá lòun nílò tiwa níbílẹ̀ lọ́lẹ̀ wá dáadáa. kọ́ra àwọn eléyìí ọ̀gbọ́dọ̀ jáde ìjákújà wọ́n ti wọnú ilé ẹ̀há ni wọ́n ti dẹ̀ ha ẹni ó bá wá ha obìnrin ẹ̀há gbogbo tóbìnrin ó kó wọn wò tá a sí lọ́gbọ́dọ̀ máa fún un ọmọ satisfy rẹ̀ ọ̀nà lè wákú wà dáadáa ìyàwó rẹ̀ ọ̀gbọ́dọ̀ sọ fún bàbá tó bí wípé wàláì láti bí oṣù méjì ọkọ ni oṣù mọ́ mi ọ̀gbọ́dọ̀ wíwẹ̀ ọmọ èké ni ọ̀
kí ló ti fẹ́ kú ṣe tètè ṣe ń tó ṣe kọjú tó lọ mọ́ ọ lérí àsìkò tó bá yẹ kó o ṣe gbìyànjú o ṣe torí tó o bá ti wọ ẹjọ 50, 55 sí 60 ní sin àbá gbogbo àwọn ọmọ tó ń bẹ wọn máa lọ sọpọ́tì ẹ̀ ń ta ni ẹni ọba wọn 70 years tó fi ọmọ èké òun nìkan kí ó lò ó wọn bá lò ó ládùúgbò torí kò ní ságbára mọ́ dáadáa àsìkò tẹ́ ẹ wà yìí gbogbo ara súnà ni ká súnmọ́ òbí dáadáa inú súnà ni bó o ti mú súnà ti ṣòkòtò tó o sì mú un pa níwọ̀n bá tọ́nà òun fún ọ yìí náà mú súnà tànàbì ń pa kí á súnmọ́ òbí ẹni dáadáa ká satisfy. ọlọ́wọ́ wọlé ní Muhammad ọlọ́wọ́ ṣe yín lọ́kọ àtìyàwó ọlọ́wọ́ ṣe yín lọ́kọ àtìyàwó ọlọ́ Muhammad Rasulullah ọlọ́ sallallahu alayhi wa sallam ọlọ́ sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ṣe yín lọ́kọ àtìyàwó ọlọ́wọ́ ní jẹ́ erúkú òjijì ọlọ́wọ́ ní jóbe yó Zainabu ọdún so yìí mí bẹ́lú mi ìmọ̀láyé gbogbo ọmọ tí ó bí ìwọ́n náà ni ó bí fún ọlọ́wọ́ wà ṣe yín ní èrò àlìjẹ́nà òní jẹ́ ìsìlámù ọ̀pá jẹ́mọ́ yín lọ́wọ́ albarkola Muhammad Rasulullah wala sallallahu alayhi wa sallam wala sallallahu alayhi wa sallam wala sallallahu alayhi wa sallam bí mo ti dé yàyé ní sè é ẹ̀dá kun kí n tó sàdúrà ẹnìkan tẹ́sí mẹ́sẹ̀gì sí mi ọ tẹ́sí mẹ́sẹ̀gì yàyé náà níbi yìí náà ló ń tọ̀ ń wà ó ní tóun olóhùn fẹ́ béèrè kan ó ní wọ́n ní olóhùn gbọ́ pété yẹn bá fọwọ́ mú obìnrin bọ́sì farabalẹ̀ èyàn ti lálùwàlá ọ ti lálùwàlá lọ mọ́sálásí ọ wá fọwọ́ kẹ ìyàwó rẹ̀ báyìí àbáwa ọ wá fọwọ́ kẹ ìyàwó rẹ̀ báyìí wọ́n lálùwàlá rẹ̀ ń jábọ́ lè tún àlùwàlá mi sí olóhùn gbọ́ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni àwọn kan máa ń wí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kò rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ anabi a máa kírun àsùbá tíya ńlá wa Aisha tí ó anabi a máa kírun Aisha ó wá sùn ọ̀kẹ́kẹ́ bíi bá anabi ó fèrè kàn ẹsẹ̀ Aisha wà mbẹ́ anabi ó sì gbé ẹsẹ̀ ìyàwó rẹ̀ yóò rọra sùn báyìí ẹsẹ̀ ń bá àrùn rẹ̀ lọ ẹ̀rí kan tó tún máa ń gbé dábọ́wọ́ kẹ ìyàwó wa kò bá àlùwàlá jẹ́ ẹlẹ́ẹ̀kejì káfà lùwàlá tán kọ́ wá fún ìyàwó rẹ̀ ní tẹ̀kìbírù ọgbọ ọpẹkì ìyàwó rẹ léyà yìí ọhọgì ẹ ọwọ apẹkì ẹyìn àyè kọjá lùwàlá ọgá wa sẹẹrì anabi tó bá lálùwàlá ti ń lọ mọ́sálásí ìyàwó rẹ tó bá wà lára ní tó bá ń tọ ẹ ń wọ mọ́sálásí nínú bẹ́ẹ̀ ni yóò ṣe ọhọgì ẹ báyìí yóò ṣe pẹkì ẹ ó ṣe ọlọ́wọ́ pẹkì ẹ èyí tí ọ̀dà ni kẹ́ ẹ máa jẹ gan-an gbọ́dọ̀ gbé sẹ́nu kó ọdún sọ ní ṣingọ́m kọ́ ọmọ wa jẹ èyí ń lọ bá lù alájẹ àmọ́ kọ́ kàn ara fún lẹ́kẹ̀ẹ́ yà yìí kọ́ sáàjẹ ìwà sáàjẹ ń kọ́ bá alù alájẹ ìbéèrè kejì kọ́ ọlọ́wọ́n jọ dààmú ọ̀sẹ̀ rí àwa ní ẹni tí ọba alámúmara tó ẹ pé tó bá ti dìmọ́ ìyàwó rẹ̀ ó ti bá wọn yóò ti sáré máa dà nkára sẹ̀rí àníkéyìn wọn sọ̀rọ̀ àfọmọ́sí àmẹ́ni wọ́n bá láàmú mara ìwọ́n náà tó bá mà yín pé a ebi just a peck lásán náà ni kíra wa lè ń bi ká peck ẹ̀ kópin òfin mà wípé ẹ̀kọ́ bí wọ́n pa romantic sẹ̀rí àwa níbi nǹkan bá ti wá jáde lára ẹni èyí ò nìkan lọ bá àlùwàlá jẹ́ fún béèrè ẹni tó béèrè béèrè ìbéèrè mẹ́ta ló béèrè ẹyọ kan tí mo dáhùn ni ẹmu lọ́wọ́ á padà máa dáhùn yòókù ní ilé abẹ́fẹ́ wá àṣì